Kí ni à ń pè ní ẹwà èdè? Ọ̀nà wo ni ọmọbìnrin lè gbà kí ọkùnrin má jábá lé òun títí di alẹ́ ọjọ́ ìgbéyàwó? Ó ti yé wa. Kí ló ṣẹlẹ̀? African beauty pọ̀ mi o. Nínú binoculars yẹn náà. I swear down. Ohun tó máa dùn mí jù ni wípé kí o pàdánù ọmọkùnrin nítorí Fẹ́lá tí mo ń wò yìí ó nífẹ̀ẹ́ o. Ìgbéyàwó bíi ti báwo? Àbó ti gbàgbé àdéhùn tó wà láàrin mi pẹ̀lú ẹ̀. Kí ló dé tó fi rò pé ká pààrọ̀ ibi tá à ń gbé tẹ́lẹ̀? Rárá Sami wọ anything. Ibiṣẹ́ ni mo ní kó wá ṣe kí ló dé tó sọ̀rọ̀ di Lukman. No, mo fẹ́ bẹ̀rẹ̀ sá. Eré tó ń wo ìyàwó mi. Oníkẹ́dé, hello. Orúkọ ìlú wà nínú phone directory with the same address. Same address, I went there. But boy, ti kúrò níbẹ̀. The house is empty. Mo dé láti mọ̀ bí tó ń gbé. Number 67, Oníkẹ́dé àwọn Ṣọlá. Ìwọ nìkan ló lè gbà mí nínú rògbòdìyàn tó wà nílẹ̀ yìí báyìí. Báwo kí ló sọ fún ẹ? Kí ló wà lẹ́yìn fún mi? Kí ló tó bá jọ? Ó ṣe pàtàkì fún ọmọbìnrin láti rí dájú wípé ọkùnrin ò báwọn ní àjọṣepọ̀ títí di alẹ́ ọjọ́ ìgbéyàwó ẹ̀. You really want to be with me? Promise me you will never leave me. Promise me you won't go anywhere. No. Promise me. We'll grow old together. We'll do everything together. I promise. I'll be there for you. Your body